حبيب الله محمد خير خلق الله الصلاة والسلام عليك يا رسول الله وجاء محمد Masyaallah. Aki Ọlọ́run. Aki ọgbà àgbàlagbà nígbà ìlera wà yìí. Látòrí àwọn bàbá àgbà àyìnbá bàbá bóyá ti pé ìkàlẹ̀ táwọn yìí. Àwọn náà ní ìrọ̀lẹ́ ìṣòro ìta. Fadila Hussein Alhaj Adam Malik Adesina. Adamallahu ayatahu. Ọ̀rọ̀ ṣe jẹ́ kí àwọn ọ̀rọ̀ pẹ́. Àmín ya Allah. Bàbá wa ní wò ó. Adamallahu ayatahu. Àwọn tí àwọn bàbá wa gbà yìí. Àwọn tí àwọn bàbá wa gbà lórí ìkàlẹ̀ lọ́kẹ́ náà. Bàbá wa kò ní ìyàtọ̀ ìmáà. Abdulaziz gẹ́gẹ́ ọmọ ṣẹ̀ṣẹ̀ bí ayé ọ̀rọ̀ pẹ́. Àmì tí wọ́n náà fi ní ọ̀rọ̀ lọ́wọ́ gbà. Wọ́n dé lọ́kọ̀ ṣe àyìnbá Mọ̀tádọ̀. Ọba Ṣákí ọba ṣẹ̀ṣẹ̀ bí ayé ọ̀rọ̀. Àmì tí àbàbà ìmọ̀mọ́ àgbà láti ìlú Ẹ̀dákìrì. Bàbá wọ́n dé lọ́kọ̀ Imam àṣẹ èjì. Àmín ya Allah. Àbí tí àwọn bàbá wa yìí, àbí kí bàbá wa ìmáàmù àgbà nínú oníbùdó. A kí ọ̀pọ̀ àwọn bàbá ìmáàmù. Tó yẹ sí pé bàbá náà máa fi ìkàlẹ̀ yìí. Bàbá ìmáàmù láti ìlú owó àtàwà yìí. Ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ bí i àpapọ̀ o. Bàbá ìmáàmù àgbà. Gbogbo àǹsọ́rọ̀ ìsá gbogbo ní ọ̀sẹ̀ lápapọ̀. Ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ bí ayé pẹ́. Àgbàdà ní wa mọ̀mọ́mọ́. Àgbà bàbá láti Násọ̀tì láti lu àgbòrò. Ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ bí ayé pẹ́ o. Àti gbogbo àwọn bàbá àti bàbá nílùú oníbùdó. Ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ bí ayé pẹ́. Àti bàbá àgbà kórèké. Ọlọ́run jẹ́ bí ayé pẹ́ o. Àkàbà láti orí yanrìn láti lọ àkúrè. Ọlọ́run jẹ́ bí ayé pẹ́. Àkàbà wa gbàgbá ìdí. Ọlọ́run jẹ́ bí ayé pẹ́ o. Ó máa bàbá wa ìmọ̀mù. Jàǹkàjàǹkà bàbá àwọn ọ̀rọ̀ àìsàbá ẹni láì sí kì í. Àbílẹ̀ wà láì sí ìdárúkọ rẹ̀. Ó yọ ọdún sí wa. Orúkọ rẹ̀ wọ́n lè wà fún rẹ́jísítà yìí. Ọlọ́run ní àbúrò wa ṣàwá ti láyé láyé. Àlùbáríkà náà fi wà Muhammad. Wala la ilaha illallah. Gbogbo tí ń jẹ́ ọmọ òkú láti tó ti bẹ̀rẹ̀ débi tó dé. Débi tí àyè ti yànjá wípé kò ṣe gbogbo jáwọ́ ọmọ bíbí báyìí. Kó tó wá ní pé wọ́n lò ó débi tọ́lọ́ ní kí ikú dé. Ọlọ́run wá ṣe jẹ́ kí ayé ẹnìkọ̀ọ̀kan yín pẹ́. Àlùbáríkà náà fi wà Muhammad. Ọlọ́run wá jẹ́ kẹ́ kọ́jú lọ bá ìyá náà. Ẹni ní àkíní yóò dá ọlọ́run wá jẹ́ kọ́jú lọ bá ìyá náà o. Àtìyàwó àtàwọn tí ń jẹ́ ọkọ. Nínú ilé náà ọlọ́run ní jẹ́ kọ́jú lọ bá ìyá yìí. Àlùbáríkà náà fi wà Muhammad. Àwọn akíkókò kalẹ̀ táwa náà wá bá wọn kẹ́dùn ìyá wa Wasila. Ọlọ́run ní jẹ́ kọ́jú lọ bá wọn. Ọlọ́run ní ṣe ní tẹ̀lé. Àlùbáríkà náà fi wà Muhammad. Nítorí àsìkò tó ti rí yìí, wọ́n ní kí a máa lọ sí àdúrà bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà. Gbogbo ọlẹ́kan náà á dìde sí orí ẹsẹ̀ wa. A máa ṣe àdúrà ìṣí ìjókòó.
sàádà àwọn náà ni wọ́n ṣí àdúrà ìjókòó fún wa ọba alátorí yọrin wọ́n lè yàtọ̀ bá dàlú màṣúkú rẹ̀. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده أنجز وعدا ونصر عبدا وعز جندا وهزم الأحزاب وحدا لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Apara ìyá àfikún kan tó wà lára tí a wí yìí, a fi bí ọlọ́run. Àwọn màmá wa àgbẹ̀ tí wọ́n lọ yìí, ọlọ́ba kí wọ́n bá gẹ̀ wọ́n. Ẹ bá ṣáájú dáadáa. Ìpìlẹ̀ dáadáa tó bí tó dá kalẹ̀. Tí a bá rírú àwọn ọmọ tó ṣe òdo tó fi gbọ́dọ̀ jẹ́ ká. Àwọn ọmọ tí ẹ fi ń tọrọ ọmọ níwájú ọlọ́run. Èyí á ṣèbà fún tí ọlọ́run ní kó tara kí ni ẹ jáde ni. Ọlọ́run tó ń sọ̀rọ̀ lára àwọn màmá wa àdùnní lára gbogbo tó jáde lára wọn yàtí bí ọlọ́run àlékún kẹ́ àlékún gẹ̀ ọ̀rọ̀ bá ṣe fún wọn ẹ bá ṣámi dáadáa àwọn ìlànà ọlọ́run tí wọ́n wí fọ́lọ́run tọ́lọ́ ní kó máa rí bẹ́ẹ̀ ni wọ́n bẹ níkalẹ̀ mo fi kíkí zaikuli kìrìsàn mo fi kí gbogbo àwọn àgbàlagbà níkalẹ̀ àfi bí ọlọ́run ìfẹ́ wálẹ̀ láéláé gẹ́gẹ́ àsìkò téye ò gbọ́ dínkùlì mọ̀ká ló gbọ́dọ̀ ṣẹlẹ̀ ọlọ́run wọlé gbogbo àwọn òkú oníkàlùkù tó ti lọ ọlọ́ba kí wọ́n bá jẹ wọ́n gbogbo àwọn ọmọ olókùn lápapọ̀ ọlọ́run fi ilẹ̀ ọlọ́dẹ́bẹ̀ Muhammad àwọn bàbá wa àgbà alára pé ọlọ́run ṣẹ́rùbà yìí kò ní fi ilẹ̀ láéláé gbogbo tọ́lọ́ ń kó tì yín àti tó ń bẹ lára yín ọlọ́run ẹ̀ ní nígbà tó jẹ́ lára wọn ẹ bá ṣáájú lápapọ̀ wákà yìí máa dá fún àwọn màmá wa tó ti lọ àtàwọn òkú tiẹ̀ náà pẹ̀lú àsìkò bí àsìkò ṣe rí ní tí máa ń bẹ lọ́wọ́ rẹ̀ ló wọ́n fi ṣe sàárà sọ pé ibùdójúkọ wọn ọlọ́run jẹ́ kọ́dà ẹ̀yìn tán fi sílẹ̀ lọ ọlọ́run jẹ́ kódà àmì ibùdójúkọ wọn. Ẹ̀yìn tó ní sílẹ̀ lọ. A ní ibùdó ojúkọ wọn, ọlọ́run jẹ́ kọ́dà. Ẹ̀yìn tó ní sílẹ̀ lọ, ọlọ́run jẹ́ kódà. A ní ibùdó ojúkọ wọn, ọlọ́run jẹ́ kódà. Ẹ̀yìn tó ní sílẹ̀ lọ. Subhana rabbika rabbil izzati amma yasifun. والسلام على المرسلين والحمد لله رب العالمين. Àti àwọn ẹ̀gbọ́n láti láti sàárà ọlọ́run ní àti ìṣàwọ̀ ti rẹ̀ lẹ́yìn. Àlùfáà ìlú wa fún ọ̀rẹ́dá ìlà ìlú wa. Gbogbo olóògùn àti akẹ́wà ṣàlàfù bí àti gbogbo olóògùn láti ìgbélẹ̀ ọlọ́run ò ní ṣe lákùnfọ́ láàrin wọn. A máa lọ sí ìgbésẹ̀ tó bá òun àti kákó àyọkà láti inú ọlọ́run. Èyí ti ṣe àdúrà. Àwọn àtọ́wà tí ó bá ka ilé ìgbà ni àtọ́wà Adam.
sọ fẹ́ni tá a bá ti dárúkọ rẹ̀ wípé kó jẹ́ àmọ́ kó ń bẹ́ ń bí àtijọ́ a máa lọ síbi ètò tó kàn lẹ́yìn rẹ̀ òun náà ni kí a ṣe fìdá èyí tó ń jásí pé nínú ojú ètò tá a ní níkàlẹ̀ yìí òun náà ni kí a ṣe fìdá òun bẹ́ẹ̀ a máa lọ bí fìdá yìí látẹnu àwọn bàbá wa Al-Imam Al-Sheikh Murtado Adamallahu ayatahu. ọba Ṣakí Adamallahu ayatahu. tí wọ́n bá wa jí rẹ̀ bẹ̀ fún àwọn màmá wa falyatafaddal mashkura. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ní àárín ìṣẹ́jú díẹ̀ tí Ọlọ́run ní kí àdó sọ̀rọ̀sọ̀rọ̀ yìí máa dé ọwọ́ mi ò pa ìjókòó yìí láṣẹ
but ó máa wù mí kí gbogbo wa tí a bá mọ̀ wípé ní ọjọ́ kan làwa náà kúrò láyé tí wọ́n á dẹ̀ jókòó fi dáhùn báyìí lẹ́yìn wa mo fẹ́ kí gbogbo wa kí a pariwo Ọlọ́run pé Allahu Akbar. Kò yẹ kí o doubt wípé ikú ń bẹ, kò dẹ̀ yẹ kí o surprise yẹ pé wọn náà máa jáde láyé lọ́jọ́ kan. Gbogbo ẹni tí ó bá fẹ́ kí àtúbọ̀tán tòun náà dà bí màmá wa yìí, lẹ́yìn Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì yìí ẹ má jẹ́ ká rán nǹkan míì mọ́. Ẹ tún bá ń pariwo Ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar. Ẹlòmíì sì ń doubt ni. Gbogbo ẹni tí ò bá pọ́n ìjókòó ilé kò pọ́n Ọlọ́run lé, kò sì pọ́n Ànábì wa Muhammad lé. Sallallahu alayhi wa sallam. Mo fẹ́ kí nǹkan kan yé wa níbi ìjókòó tí a jókòó yìí. A ṣe marriage, a dẹ̀ sọmọ lórúkọ, à ń ṣe fìdáù fún ìyá wa tó ti lọ ni. Program tó ṣe pàtàkì jù bókú bá kú òun náà ni kí a jókòó rú jókòó báyìí. Àmọ́ fẹ́ jọ mí lójú wípé abẹ́ tẹ́ǹtì yìí abẹ́ sọ di bí pé à ń ṣe marriage. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi respect màmá wa. Màmá wa tó bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn tó mọ̀ pé wọ́n á ṣèjọ́ mẹ́jọ báyìí lẹ́yìn tiẹ̀ náà, àwọn tó ṣe ni ò mọ̀. O sì mọ̀gbà tí wọn náà kúrò, màmá wa kúrò ni. Ẹ dákun ẹ bá mi fi ọlá ìṣẹ́jú yìí fún màmá. Gbogbo ẹni tó bá fẹ́ wọ àlùjánnà tí ò ní wọ náà kó bá ń pariwo Ọlọ́run kó má rojọ́ mọ́ pé Allahu Akbar. Allahu Akbar kabira. Ẹ bá ti rẹ́ni tí ń rojọ́ lẹ́gbẹ̀ẹ́ fura sí i. Òun fúnra rẹ̀ ti júwe ibi tí ó fẹ́ wọ̀. Allah. A kí Ọlọ́run. Allahu Akbar. Ọba tí ń pani tí ò ní kú. Allah. A yìn Ọlọ́run. Allah. Ọba tí ò ní lé ní kó tó mú ni. A kan sára sí Ọlọ́run. Ọba tí ń pa àwọn tó fẹ́ lásìkò tó fẹ́, tí ń sì fi àwa kan sílẹ̀ ká máa ṣẹ̀yìn àwọn tó fẹ́ tó pa wọ́n lásìkò tó wù wọ́n. Allah. A kí Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. Ọba tó já sí wípé a ní di election ká tó pè lọ́lọ́run. A dẹ̀ ní máa retí announcement wípé ó ti di Ọlọ́run kó tó di Ọlọ́run. Ọba tó ní ẹ̀mí tiẹ̀ ó yá lọ ní o, ọjọ́ kan náà ni ó padà gbà á kí. Allahu A Akbar. kí Ọlọ́run pẹ̀lú fífi ẹ̀mí wa tó fi sílẹ̀ tá à ń lò lọ́wọ́ báyìí, tó fi wálẹ̀ a kí. Ọba wo là ń kí? Òun náà lọ́ba tó dára rẹ̀, ọba tó sọ súnà rẹ̀, ọba tó já sí pé tí gbogbo nǹkan bá kú òun náà ni ò ní kú. Allah. Bí ọba àgbà pé Ọlọ́run ò ní kú, gbogbo nǹkan ni ó kú. Bá nǹkan sára sọ Ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar. Ní títorí àsìkò kì í bá mi lára mu ni bàbá wa imam, kí n wà lóde kí n máa sọ̀rọ̀ kí nǹkan kan tún máa rú. Torí wípé àfà kò sí nǹkan kan tá a jogún àwọn ànábì Ọlọ́run ni. Mo kí kalẹ̀ gbogbo àwọn àlùfáà lórí kalẹ̀ yìí tí mi ní lè máa dárúkọ. Àwọn tó já sí wípé humul ladina sabaquna bil iman wa bil khairat. Máa fi bàbá wa jẹ́jẹ́ mo fi kí gbogbo àwọn àlùfáà. Mo fi àfáà wa àgbà Hamid, mo fi kí gbogbo àwọn àfáà. Mo fi bàbá wa lóníbùdó, mo fi kí gbogbo àwọn àlùfáà. Adamallahu ayatahu. Mo fi àwọn bàbá wa láti ìlú Badagry, mo fi kí gbogbo àwọn àlùfáà. Adamallahu Mo ayatahu. fi bàbá wa al-imam ní olówó ra, mo fi kí gbogbo àwọn àlùfáà. Mo wá fi àwọn àlùfáà wa láti Nasfat àti bàbá wa tí wọ́n ń bẹ pẹ̀lú bàbá wa imam Ansarul Islam, mo fi kí gbogbo ẹ̀yin àlùfáà. Tí a bá ní kí a máa dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan àsìkò ó lọ, àmọ́ ẹ jẹ́ kí n lo ìbára yìí. Àfọ́ ní àrírí ó ní àrá kúrbà ú kúrbẹ́tẹ̀n wà màkìnáhùn bùnìyẹ́tẹ̀n
ورقيتهم رخيا ومحيتهم لي حيا. bí ohun tí mo wí yìí bó bá dùn mọ́ gbogbo ẹ̀yin àfáà nínú pé mo kí yín ẹ bá ń sọ pé Allahu Akbar. Allahu Akbar. mo fi ti àwọn àlùfáà mo fi kí gbogbo àwa tí Ọlọ́run ní kí a máa bẹ lábẹ́ tẹ́ǹtì yìí tí à ń ṣe ìkẹ́dùn fún màmá wa tó lọ. màmá wa kọ́ là ń ṣe ìkẹ́dùn fún o, à ń kẹ́dùn ara wa ni. màmá wa ti kú, ikú sì yẹ màmá. màmá wa wáyé eré, ó ṣayé eré, ó dẹ̀ tún jáde láyé pẹ̀lú rere ni. Alhamdulillah. tàbá là ń ṣèdárò fún màmá, à ń ṣèdárò ara wa ni o. kò sí nǹkan kan tó yẹ ká máa ṣèdárò ara wa ni pé àmọ̀ bẹ́yìn tí wá ti rí tá a bá lọ. ìyún náà kò máa bẹ lábẹ́ wá sí. mo fi kí gbogbo wa. mo kí alájà wa Saida Fatima agbọ́dọ̀ dá kí. makanakum fil ardi ìwọ̀sùn díẹ̀ tó máa wù mí. ọlọ́run ṣe ẹ̀yin náà lẹ́ẹ̀kan lórílẹ̀. lẹ́nu bàtà jókòó yìí wọ́n ti fi orin alájà sí táwọn náà fi ṣe ìdárò ara wọn. ọlọ́run ọba Allah kò ní bàjẹ́. Àmín. mo fi gbogbo kíkí yìí mo fi kí bàbá wa tí nǹkan ṣe. torí nǹkan yóò kàn wá jura wa lọ. ẹni tí nǹkan ṣe tó sì mọ̀ pé nǹkan ṣe òun. a máa ń sọ fún yín pé ohun tó ṣe yín yìí ẹ̀yin kọ́ lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe. ọlọ́run sì ní yé má ṣe bẹ́ẹ̀. ọlọ́run má ṣàbà rọ́ bàbá wa lójú. Àmín. báyìí ti rí náà nìyẹn ẹjọ́ bẹ̀rẹ̀ àti màmá yìí ni. àmọ́ màmá ní tọ̀ àwọn jù yókù lẹ̀ fún yín báwo lọ́lọ́run ṣe bá yín gbé. ọba Allah tí ń báwọn ẹni àná gbé tiẹ̀ ọlọ́run bá yín gbé. Àmín. mo kí púpọ̀ ẹ kú sùúrù ẹ kú àtẹ̀mọ́ra ẹ kú rọ́jú ẹ kú gbà fọ́lọ́run ẹ kú dúró ti ọlọ́run. ọba alára pé ọlọ́run ṣe bá dúró tì. Àmín. àti rí àwọn tó kú ìyàwó kú lẹ́yìn ìgbà tí ìyàwó kú ọjọ́ méje ò tí ì tó àṣírí ọkọ sì bẹ̀rẹ̀ sí tú. ọba alára pé àṣírí yóò ní tú láíláí. Àmín. mo fi ti yín kí gbogbo àwọn ìyàwó bàbá alára pé ẹnìkan náà lọ́lọ́run fún mi láǹfààní láti dárúkọ nítorí àsìkò. mo kí ajá wa Ṣákírà tí wọ́n ń jẹ́ ìyàwó àgbà. ṣé mo rí wí bàbá? ṣé mo rí wí? ní inú ilé bàbá wa alára pé Ọlọ́run sì ní kí wọ́n máa lo ìdí àgbà náà dáadáa. a kí ẹ̀yin náà kú sùúrù ẹ kú gbà fún Ọlọ́run. èèyàn kì í níyà ìyàwó méjì ìyá ọkọ méjì. tá a bá pa àwọn kan ní ìyá ọkọ àyàkọ̀ pé wọ́n náà ní. àmọ́ confam tó dẹ̀ ṣúọ̀ ìyá ọkọ yín ti kú ẹ̀ ní ìyá ọkọ mọ́ ẹ gbọ́dọ̀ tó di jàmá. Allahu Akbar. alájà Ṣákírà ṣe ń bẹ pẹ̀lú mi a kí yín púpọ̀. ọba tó ní kí màmá tí wọ́n parí iṣẹ́ sí yín lọ́wọ́ lẹ́yìn ikú màmá ajá wa Ṣákírà ọlọ́run má ṣẹ̀rù bá yín láíláí. Àmín. mo fi kíkí kí gbogbo àwọn ọmọ lápapọ̀ lẹ́yìn tó já sí wípé nǹkan ṣẹlẹ̀ sẹ́yìn náà nínú ọmọ òrukàn méjì ní bẹ ni tí ò níyà tí ò ní bàbá mọ́ irú ẹ̀ ní ajá wa Ṣákírà. ọmọ òrukàn áfùlẹ́yìn àbí ọlọ́run subhanahu wa ta'ala bàbá tó kú tá à ń wò yìí ọlọ́run má ti pa fún wa báyìí. Àmín. mo fi ti bàbá wa ògúnnágbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ògbé egungun ẹran tí kì í jẹ́ kérí di ẹnu gbádùn ọmọ tó na ọmọ pa tó jẹ́ ọ̀kan lọ́mọ olóríire nì bẹ́ẹ̀ bá pè ní wòlíì ó ṣe déédéé Allah. bẹ́ẹ̀ bá pè ní ṣéwù ẹ̀yin náà rí i pé ojú wọn bí Sheikh Ibrahim Niyas ni. Allah. ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní wà ọ̀tọ̀ ni mo jẹ́ àfà ọ̀tọ̀ ni mo ń ṣe bí àfà ọ̀tọ̀ lànẹ́bí ọlọ́run ọ̀tọ̀ ni al-mutanabba'u. bàbá wa Sharifuddin Alára pé kò sí èyí tí a pè nínú ẹ̀ tí ò lọ bàbá olówó rẹ̀ má bínú o èyí tí àwọn kan máa sọ wípé ó ti gba ohun tí ó gbà ní sí orí gbogbo ohun tí ń wí bàbá tiẹ̀ gbátà bá wí ní òdà ohun tí bàbá wa yìí ti ṣe lọ́dọ̀ gbogbo àwọn àlùfáà kéèyàn tó lè kó àfáà àjọba ìkó rọrùn ajá sí wípé ògúnnágbòǹgbò ni wọ́n ọba tó ní kẹgbẹ̀yìn màmá yín akíyín púpọ̀ bí ó bá já sí pọ̀tà yín ló lọ tá a bá fi màmá sílẹ̀ kò ní wùwá bẹ́ẹ̀ ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ fáwọn kan ọba tí ò ṣe bẹ́ẹ̀ fún alhaji wa Alára pé
lẹ́yìn ikú màmá yìí ọlọ́run má dá yín láàmú. Àmín. gbogbo ohun tí ń lò ń sìn lábẹ́ ìṣẹ́jú mẹ́wàá ni wọ́n ní kí á tọ ìdírẹ̀bẹ̀ fún màmá wa tó ti lọ Aina Abubakar ta'ala huna mo ń sọ̀rọ̀ ojókòó àti wọ́n náà òun náà ni kí a ṣe fìdá gbogbo àwọn alfẹ́ ẹja mú tẹ̀sùbá wa gbogbo ẹ̀yà wa mú tẹ̀sùbá yín wa ma minkum illa wariduha kó má ku ẹnìkan nínú wa tí ò ní wí gbólóhùn gbogbo ẹlẹ́sìn Christianity ti ń bẹ ní gbogbo yín náà la kí ẹ jẹ́ ká máa wí. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا أستغفر الله الله أستغفر الله بصري أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ẹjẹ́ àjọ máa wí kò ṣòro wí. أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ìwọ́n tún wojọ́ أستغفر الله ohun tá a wí yóò ṣòro ní ẹjẹ́ máa wí. أستغفر الله ohun àwa àfáà nìkan là ń gbọ́. أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله òṣòro wí òṣòro wí. أستغفر الله kò sí ohun tá a lè ṣe fún màmá wa báyìí àbí ká tọrọ eléyìí fún wọn. àwọn náà ti ṣiṣẹ́ rẹ̀ wọ́n sì ti wùwà rẹ̀ ọlọ́ba wa ṣàlékún àforíjì fún wọn. الله أستغفر الله الله أستغفر الله أستغفر الله 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 إنك غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو حي القيوم تحب العفو فاعف عنا تحب العفو فاعف عنا ẹ wí bẹ́ẹ̀ تحب العفو ọlọ́run bá a gbé.